Tinubu àfi kẹ́ ẹ mú àwọn tí wọ́n jí owó Nnpc yìí kó o. Kinní kan ṣẹlẹ̀ nígbà kan lásìkò ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ ni. Ní 2001 ìjọba náà kéde pé àwọn fẹ́ ta àwọn iléeṣẹ́ ìjọba kan tí kò mú owó wọlé tó jẹ́ gbèsè ni wọ́n ń jẹ tí ìjọba sì ń náwó lóríṣiríṣi. Ètò tí wọ́n pe kinní náà ní privatization, pé kí wọ́n sọ iléeṣẹ́ ìjọba tí kò bá pawó wọlé di ti aládàáni. Wọ́n dá iléeṣẹ́ kan sílẹ̀ tí wọ́n pè ní BPE, Bureau of Public Enterprise. Ẹni tí wọ́n fi ṣe olórí iléeṣẹ́ náà ní ọkùnrin tí a sì ń gbọ́ orúkọ ẹ̀ nídìí òṣèlú ilẹ̀ wa títí dòní yìí, Nasiru El-Rufai. Ẹni tó jẹ́ ọ̀gá pátápátá fún ètò tíjọba gbé kalẹ̀ náà ní Atiku Abubakar, igbákejì ààrẹ Nàìjíríà nígbà náà. Ọ̀kan lára àwọn iléeṣẹ́ tí wọ́n fẹ́ tà ní Nitel, iléeṣẹ́ tó ń ṣètò ìbánisọ̀rọ̀ gbogbo nílẹ̀ wa nígbà náà. Iléeṣẹ́ náà ló ń ṣètò gbogbo tẹlifóònù àtàwọn rédíò àti gbogbo ẹ̀ lápapọ̀. Àmọ́ gbogbo bí wọ́n ṣe ń ṣòwò tó, gbogbo bí iléeṣẹ́ ṣe pọ̀ lábẹ́ wọn tó, kò sí òwò tí wọ́n ṣe tí wọ́n jèrè rí. Àwọn nìkan la pọn mítà ṣọ́ọ̀tì. Ohun tó jẹ́ kí ìjọba fẹ́ tà wọ́n nìyẹn. Ni wọ́n bá ní kí àwọn tí wọ́n bá lówó lọ́wọ́ máa bọ̀ wá ra Nitel. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ lówó rẹpẹtẹ lọ́wọ́ kí wọ́n sì ní àwọn iléeṣẹ́ òkè òkun tí wọ́n yóò jọ ní àjọṣepọ̀ tó jẹ́ pé àwọn yẹn yóò ràn wọ́n lọ́wọ́ láti rí i pé iléeṣẹ́ tí wọ́n fẹ́ rà náà kò ju àjórẹ̀yìn kó lè wúlò fún àwọn ọmọ Nàìjíríà, pé iwájú lọlá erin wọn gbọ́dọ̀ máa lọ. Nígbà náà ni olóyè Bọ̀dé Akíndélé dìde ló bá lóun yóò ra iléeṣẹ́ Nitel o. Bọ̀dé Akíndélé parako ilẹ̀ Ìbàdàn lọ́jọ́ náà lọ́hùn-ún, ọ̀kan nínú àwọn olówó ńlá tí kì í fi owó wọn pariwo ni. Òun ló bá dìde, ó sì mú Awùjalẹ̀ Ìjẹ̀bú àti àwọn olówó díẹ̀ mọ́ra. Wọ́n dá iléeṣẹ́ kan sílẹ̀ nílùú òyìnbó, wọ́n pè é ní Investors International London Limited IILL. Wọ́n sì yáwó lọ́wọ́ First Bank. Wọ́n san mílíọ̀nù 17 owó dọ́là, $137 million gẹ́gẹ́ bí ìdá 10 fún BPE. Owó ńlá gan lélẹ́yìí o. Bọ̀dé Akíndélé ló sì yáwó náà lórúkọ iléeṣẹ́ rẹ̀ tuntun yìí. Wọ́n ti san owó yìí, wọ́n sì ti ń bá iṣẹ́ lọ. Wọ́n ń wá gbogbo ọ̀nà láti sọ Nitel di iléeṣẹ́ ńlá àgbáyé. Nígbà náà ni olórí ilẹ̀ wa tẹ́lẹ̀ Ibrahim Babangida pé Bọ̀dé Akíndélé. Amẹ́ríkà ni Akíndélé wà, níbi tí wọ́n ti ń rìn kiri lórí ọ̀rọ̀ àwọn tí yóò tún Nitel ṣe yìí náà ni. Nígbà tó dá Babangida lóhùn, ohun tó sọ yà á lẹ́nu. Babangida sọ fún un pé òun gbọ́ pé ó fẹ́ ra Nitel, pé kí ló dé tí kò sọ fóun tẹ́lẹ̀, pé tó bá jẹ́ pé ó sọ fóun ni òun ò ní jẹ́ kó kó owó ẹ̀ lé. Ó ní kò lè ra Nitel, kò sẹ́ni tó lè rà á torí lára àwọn àjogúnbá àwọn nílẹ̀ Haúsá ni. Babangida sọ fún Akíndélé pé àwọn làwọn ní Nitel, ọ̀kan nínú iléeṣẹ́ tó jẹ́ tàwọn ni, ẹnikẹ́ni ò sì lè rà á. Ó ní kí Akíndélé lọ gba owó ẹ̀ padà o, àwọn yóò wá nǹkan míì fún un. Lóòótọ́ Akíndélé mọ Babangida, ó sì mọ agbára rẹ̀ bó ti ṣe pọ̀ tó nílẹ̀ Haúsá. Àmọ́ kò rò pé kinní kan wà tí Babangida tàbí aṣáájú Haúsá kankan tún lè ṣe sí ètò tí àwọn ti parí náà, nígbà tí àwọn sì ti san ìdá 10 owó tí wọ́n fẹ́ gbà. Àṣé irọ́ gbu ni. Àwọn aráabí náà yí kinní náà padà kí ilẹ̀ tó mọ́. Atiku àti El-Rufai àti àwọn tó kù wọn, Ọlọ́run ló mọ ohun tí wọ́n sọ fún Ọbásanjọ́ o, ni wọ́n bá fagilé ètò náà. Wọ́n ní wọn ò ta Nitel mọ́, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ró kọ̀ọ̀kọ̀ọ̀hún bí aago ṣọ́ọ̀ṣì. Wọ́n ń sọ kàtìkàtì lẹ́nu bí ọmọ kú lọ́wọ́ àdìtì. Ohun tí wọ́n ṣe tí kò wá dáa fún Akíndélé lójú Ọbásanjọ́ ni o, ní pé wọn kò dá owó ẹ̀ padà fún un. Kódà nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ náà délé ẹjọ́, wọ́n ní kí BPE gbẹ́sẹ̀ lé owó náà, pé Bọ̀dé Akíndélé kò mú àwọn àdéhùn kan ṣẹ. Yàtọ̀ sí mílíọ̀nù rẹpẹtẹ owó dọ́là tí Akíndélé ti san fún BPE, owó tó ná níbi tí wọ́n ti ń kiri àti àwọn èèyàn bíi Awùjalẹ̀ pẹ̀lú àwọn òyìnbó àti àwọn ọlọ́lá míì tó jẹ́ òun ló ń ṣètò lílọ bíbọ̀ wọn, ìyẹn kò ṣeé fẹnu sọ o, owó tó pọ̀ gan ni. Gbogbo owó náà pátápátá ló wọ igbó atú títí tí bàbá olówó ńlá yìí sì fi wọlé Ọlọ́run ní 2020. Ràbọ̀ràbọ̀ ìṣẹ̀lẹ̀ náà kò kúrò lára ẹ̀
nítorí owó kékeré kọ́ ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àfi bí ìgbà tí ìjọba Ọbásanjọ́ gbà á. Àmọ́ ìbéèrè tí gbogbo èèyàn lè máa béèrè náà ni pé kí ló dé tí Babangida ṣe bó ti ṣe yẹn? Kí ló fà á tó fi ní kí wọ́n má ta Nitel nígbà tóun náà mọ̀ pé iléeṣẹ́ náà kò mú owó wọlé, wọ́n fi ń dá ìjọba Nàìjíríà ní gbèsè ni. Ohun tó wà ní Nàìjíríà ni pé ọ̀pọ̀ iléeṣẹ́ tó bá ti jẹ́ ti ìjọba àpapọ̀ ni kì í ṣiṣẹ́. Kò sí ìdí méjì níbẹ̀ o ju pé àwọn olórí Nàìjíríà tí wọ́n máa ń wá láti ilẹ̀ Haúsá máa ń fi àwọn iléeṣẹ́ Nàìjíríà tọ́jú àwọn ọmọ tiwọn ni. Bóyá Nitel ni o, bóyá NEPA ni o, bóyá Nigerian Airways ni o, àti gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n bá ti kọ orúkọ Nàìjíríà sí lára báyìí. Àwọn aṣáájú Haúsá yìí gbà pé ogún tiwọn ni. Nígbàkúgbà tí ọmọ wọn kan bá sì ti jáde iléèwé, ó mọ̀wé kò mọ̀wé, ó mọṣẹ́ kò mọṣẹ́, wọn yóò sọ sínú ọ̀kan nínú àwọn iléeṣẹ́ wọn yìí ni. Ló ṣe jẹ́ pé nígbà tí ẹ bá dé àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ yìí, èdè Haúsá ni ẹ ó máa gbọ́ níbẹ̀ ráyì nítorí àwọn ni wọn yóò lu ibẹ̀ pa. Ìdí sì rèé tí ẹ kò ṣe lè rí ọmọ Haúsá kan tó bá kàwé jáde kó máa fẹsẹ̀ gbálẹ̀ kiri. Wọn yóò ti wá iṣẹ́ Nàìjíríà fún un. Àmọ́ kò sí iléeṣẹ́ tí wọ́n lọ bẹ́ẹ̀ tí kìí ṣe pé wọn yóò jẹ ẹrun ni. Kò sí iye tí ìjọba lè ná, kò sí bí wọ́n ti lè ṣe é. Iléeṣẹ́ náà kò ní jèrè kankan, yóò máa ṣọ́ọ̀tì ṣáá ni. Ìdí ni pé àwọn ọmọ Haúsá tí àwọn èèyàn yìí ń rọ́ síbi iṣẹ́ ìjọba Nàìjíríà yìí, wọn ò mọ kinní kan nípa iṣẹ́ náà. Wọn ò ní ìrírí iṣẹ́ ọ̀hún, wọn kò lọ́gbọ́n ètò, wọn kò kàwé náà lákàyanjú, wọn kò sì lè mọ bí wọ́n ṣe lè darí iléeṣẹ́ kankan. Àmọ́ bí wọ́n bá gbé wọn débẹ̀, ọ̀gá ni wọn yóò fi wọ́n ṣe. Ohun tí wọ́n ṣe tí wọ́n fi pa Nitel yẹn nìyẹn. Bóyá ni ẹlòmíì rántí mọ́ pé nígbà tí wọ́n fún àwọn GSM ní láísẹ̀nsì, wọ́n fún Nitel nìkan lọ́fẹ̀ẹ́ o. Bẹ́ẹ̀ ni wọ́n fún Nitel nìkan tí wọ́n pè ní MTEL. Ọ̀fẹ́ ni wọ́n fún wọn. Owó ńlá sì làwọn iléeṣẹ́ MTN, Econet ìgbà náà àti Glo san kí wọ́n tó lè gba láísẹ̀nsì tiwọn. Àmọ́ lẹ́yìn tí wọ́n gbà á tán tí kálukú bẹ̀rẹ̀ iṣẹ́, bí MTN ti ń pa owó ẹ̀ tó ń kó lọ sí South Africa, tí Econet tó padà wá di Airtel báyìí náà ń pa tirẹ̀ tó ń kó jáde, tí Glo ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ tiwọn tí wọ́n fi lókìkí tí wọ́n sì ń jèrè. MTEL wà níbẹ̀ tó ń rùn pa. Wọn kò páàsì, wọn kò fẹ́ẹ̀lì, wọn kò sì kúrò ní kíláàsì kan náà. Kí tiẹ̀ ni wọ́n fẹ́ẹ̀lì, wọ́n gbọ́ láyé, wọ́n mọ̀ lọ́rùn. Ohun tó ń ṣẹlẹ̀ sí Nnpc, iléeṣẹ́ elépo bẹntiróòlù ilé wa, látọjọ́ yìí nìyẹn. Fún bí 30 ọdún báyìí, ilé ìfọpo Nàìjíríà kankan kò ṣiṣẹ́ o. Nnpc kò sì jèrè kọ́bọ̀ kan wọlé fúnjọba. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń gba àwọn òṣìṣẹ́ o tí wọ́n ń ró àwọn ọmọ Haúsá wọlé sílé iṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣètò àgbéga fáwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ o, tí wọ́n yóò máa yan dàrẹ́kítọ̀ igbá, dàrẹ́kítọ̀ àwo, tí wọ́n yóò máa ṣe promotion lọ́dọọdún, tí wọ́n yóò sì máa fi owó kún owó oṣù wọn. Bí wọ́n bá sì kó ẹni 10 jọ láti wá ṣiṣẹ́ tàbí láti gbé wọn ga, tí 8 kò bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá, 7 yóò wá láti ibẹ̀. Bí wọ́n ti ṣe tí wọ́n run iléeṣẹ́ Nnpc yìí nìyẹn. Kìnní kan bà ìjọba Nàìjíríà jẹ́ o. Gbogbo wọn ló sì ń ṣe bẹ́ẹ̀ o. Ìyẹn náà ni pé bí ẹnìkan bá jalè tàbí bí ẹnìkan bá hùwà burúkú nílé ìjọba sí gbogbo aráàlú, nítorí pé ẹni náà ti jẹ́ ọ̀gá tàbí ó wá láti ilẹ̀ Haúsá, kàkà kí àwọn ìjọba yìí gbé ìdájọ́ òdodo kalẹ̀ lórí ẹrú ẹni bẹ́ẹ̀, kí wọ́n fìyà jẹ ẹ́ nígbà tí ajé ìwà ìbàjẹ́ bá ṣí mọ́ ọ lórí, kí wọ́n sì fi í jófin, kí wọ́n sì jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó kù. Àwọn ìjọba tiwa kò jẹ́ ṣe bẹ́ẹ̀ o. Kàkà bẹ́ẹ̀, wọn yóò fi ọwọ́ ra ẹni náà lórí, wọ́n lè lé e kúrò nípò tó wà, wọn yóò sì máa wò ó kó máa jayé lọ, kó sì máa jẹ̀gbádùn owó tó jí kó. Àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ kí ilé iṣẹ́ ìjọba gbèrú, nítorí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ ti mọ̀ pé gbogbo ohun tí àwọn bá ṣe àṣegbé ni. Tí àwọn bá sì ti kúrò níbẹ̀, kò sí kinní kan tí yóò ṣẹlẹ̀ sáwọn. Bí kò jẹ́ bẹ́ẹ̀ ni kò sí ìdí tí ọ̀gá Nnpc àtijọ́ yìí, Abba Kyari, yóò fi máa rìn gbòòrò kiri, tí fúnra ẹ̀ yóò sì tún máa dánu pé kò sí nǹkan kan tí ẹnìkan lè ṣe fóun nítorí òun ò ṣe nǹkan kan o. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù ló sọnù ní Nnpc tí wọ́n ń wá báyìí tí wọn ò tíì rí. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ pé ní 2007 tí òun rí, tí òun mọ̀ pé ọ̀rọ̀ Nnpc yìí ti dojúrú pátápátá,
tí àwọn èèyàn sì sọ pé iléeṣẹ́ Nnpc kò lè ṣiṣẹ́ mọ́. Ìgbà yẹn ni àwọn tà á fáwọn Dangote nítorí wọ́n ní àwọn lè tún ṣe. Àmọ́ nígbà tí Yar'Adua dé, ó pa kinní náà rẹ́, ó dá owó àwọn Dangote padà fún wọn. Ọbásanjọ́ ní ó ń béèrè lọ́wọ́ Yar'Adua pé kí ló dé tó ṣe bẹ́ẹ̀. Ó ní Yar'Adua sọ pé àwọn èèyàn Nnpc ló wá sọ fóun pé gbogbo ilé ìfọpo tó wà níbẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kíákíá ni. Bẹ́ẹ̀ níjọba bẹ̀rẹ̀ sí náwó lọ́dọọdún. Bẹ́ẹ̀ ni wọ́n ń kó owó náà jẹ́ra yìí. Bílíọ̀nù rẹpẹtẹ sì sọnù tí kò sí ojú owó, tí kò sí èrè. Àpò àwọn kan lówó náà sì ń lọ. Bẹ́ẹ̀ iléeṣẹ́ Nnpc náà ni wọ́n wà o, wọn ò sí lájùlé ọ̀run. Aliko Dangote tóun dá ilé ìfọpo sílẹ̀ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ sọ lọ́sẹ̀ yìí ni pé òun kò rò pé àwọn ilé ìfọpo Nnpc kankan yóò ṣiṣẹ́ mọ́ o, nítorí àwọn ilé ìfọpo náà ti pẹ́ gan-an, kò sì sí irú irinṣẹ́ ìgbàlódé tuntun tí wọn yóò kó sí i tí yóò jẹ́ kó ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí àwọn ọlọ́gbọ́n ti ń sọ láti ọjọ́ yìí wá nìyẹn o, tí àwọn ọ̀gá Nnpc pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí ń parọ́ fún gbogbo ayé. Bẹ́ẹ̀ Abba Kyari àti àwọn èèyàn ẹ̀ ń pariwo níparí ọdún tó kọjá yìí ni o, ìyẹn 2024 títí di ìbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí pé àwọn ilé ìfọpo náà ti ń ṣiṣẹ́. Wọ́n ti ń gbé epo níbẹ̀, oríṣiríṣi epo ló ń jáde láti ibẹ̀. Nígbà tí oṣù kan yóò bá sì fi pé, epo tí yóò máa jáde níbẹ̀ yóò tó gbogbo ọmọ Nàìjíríà yìí lò. Àwọn tó mọ ohun tó ń lọ sọ pé irọ́ ni ọkùnrin náà ń pa. Àwọn tí ò dá kan mọ̀ ní kò lè máa fi rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ parọ́ pé àwọn ọ̀tá ìjọba ló ń sọ ohun tí wọ́n ń sọ. Nígbẹ̀yìn ó hàn sí gbogbo ayé pé irọ́ burúkú lọkùnrin náà ń pa, àti pé ní gbogbo ìgbà tí wọ́n ń sọ pé kinní náà ń ṣiṣẹ́, wọ́n ń fáwọn èèyàn lówó láti máa bá wọn parọ́ ni. Bí irú ẹni bẹ́ẹ̀ bá wá ṣe gbogbo ohun tó ṣe yìí, tó ṣe é gbé, tó sì ń sọ pé òun ò jẹ̀bi, tó parọ́ fún gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n sì ń lù wọ́n ní jìbìtì, ó yẹ kíjọba pè é jókòó kó sì jẹ́ kí àwọn agbófinró ṣe iṣẹ́ wọn. Àwọn EFCC láwọn ti rí owó burúkú kan tí wọ́n kó jẹ níbẹ̀. Ọ̀gá wọn Olúkóyèdé fúnra ẹ̀ ló kúkú sọ. Àwọn aṣòfin náà tún sọ bẹ́ẹ̀, wọ́n ní wọ́n kó owó burúkú jẹ ní Nnpc. Gbogbo wa la mọ̀ pé kì í ṣe àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ débẹ̀ yìí ni wọ́n ti sáré kówó jẹ. Àwọn tí wọ́n ti lọ ni, àti àwọn tí wọ́n sì wà níbẹ̀ tí wọ́n bá wọn ṣiṣẹ́. Bí gbogbo ìwà ìbàjẹ́ tí àwọn èèyàn hù ní Nnpc bá ṣe báyìí lọ gbé, tí ìjọba Tinubu yìí kò kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sáwọn aṣèbàjẹ́ wọ̀nyí lọ́wọ́ kí wọ́n dá sẹ̀ríà gidi fún wọn, ìwà ìbàjẹ́ ò ní tán ní Nàìjíríà nìyẹn o. Lójoojúmọ́ ni nǹkan wa yóò sì máa jó àjórẹ̀yìn sí i. Bí aráalé ẹni bá ń jẹ kòkòrò tó burú tí a kò bá tètè wí, nígbà tí kinní náà bá di òkùnrùn tààrà, hùrùnhùrùn olókùnrùn yìí kò ní jẹ́ kára alẹ́ kankan sùn lóru. Àwọn èèyàn wọ̀nyí ló ń pa Nàìjíríà, kò sì sí ohun tó burú níbẹ̀ bí ìjọba bá pa àwọn náà sáyé. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ iléeṣẹ́ Nnpc wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.